ológun àgbà àwọn ní níwájú kábíyèsí yìí tí wọ́n bá dẹ̀ ti kú lójú agbo yẹn tán àwọn branches Ìlọrin kí wọ́n máa múra. Ẹja kúrò lójú agbo yìí ẹja kúrò lójú agbo yìí gbogbo wa pátápátá gbogbo wọn yọ wọn fóònù láti yọ ọmú rìkọ́dù bí báwọn ọlọ́pàá bá lù ọ́ fóònù ẹ sọdún tuntun nínú kíní nínú sẹ́ẹ̀lì lè sọdún tuntun. Oya thank you. Àwọn ológun ẹ̀yin onílù ẹ ṣé o ẹ ṣeun ẹ má wọlé ẹ ṣe ń padà bọ̀ ẹ ṣeun ẹ̀yin ká wú mi ẹ ṣeun o. Àwọn oníṣẹ̀ṣe àwọn náà ń bá bàbá yọ̀ àwọn oníṣẹ̀ṣe náà wà níwájú kábíyèsí àwọn náà kí kábíyèsí tí wọ́n bá ti kú níwájú bàbá Ìlọrin Àbújá gbogbo àwọn branches Èkó ní ẹ̀yin onílù kábíyèsí ni ẹ dákẹ́. Ẹ̀yin ológun mo kí yín. Ìyá Ọ̀ṣun ni àná la ṣẹ̀ṣẹ̀ jẹ ìyá Ìyálóde láti Ìyá Ọ̀ṣun. Ológun ó tiẹ̀ bí Ìyálóde ọ̀fíìsì ti. Ìdí àkọ́kọ́ tó máa jáde ní òun ni ilé fúnlé ẹgbẹ́lẹ́tọ̀ ẹ̀tọ́ ẹ̀fún ní àkókò táwọn ń display gbogbo nǹkan tí wọ́n máa ṣe ní ìṣẹ̀ṣe gẹ́gẹ́ bí àṣà wa ọ̀nà wà pẹ̀lú wọn. Yóò fún wa fún àdúrà agbára lọ́wọ́ Ọlọ́run. Ìyálóde lágbára lọ́wọ́ Ọlọ́run wà ní distance lọ́wọ́ gbogbo ohun tí wọ́n bá gbé wá síwájú rẹ gẹ́gẹ́ bí ìṣòro gẹ́gẹ́ bí àìsàn gẹ́gẹ́ bí àrùn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run bẹ̀ yẹn jú ẹ̀ ló ti ọlẹ́yìn oníṣìṣe yóò ṣe rí mi yóò ṣe rí mi ọdún